Hi everyone, welcome to my channel. Èmi ò rí ìrìn àjò Ifá gẹ́gẹ́ bí ntọ́lọ́run ò fọwọ́ sí. Àwa gẹ́gẹ́ bí ènìyàn tí a bá dáná kalẹ̀ tó ń jò kọjá bá a ṣe fẹ́, àwa la dá tó bá wù wá lè bomi pa. So Ọlọ́run tó dá wa tó lẹ̀mí wa tó bá ṣe pé a bá ń ṣe lọ́nà tí yóò fẹ́ àbí kò ní àṣẹ sí ní tá à ń ṣe, ó ṣeé ṣe kó ti ká gbogbo wa kúrò ńlẹ̀. So kì í ṣe ìrìn àjò tí Ọlọ́run ò fọwọ́ sí rárá. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹsẹ̀ Ifá ló sọ nígbà tí Ọ̀rúnmìlà náà ń kojú irú ìgbéníjà bẹ́ẹ̀. So kò jẹ́ kí a rí gẹ́gẹ́ bí ìrìn àjò tí Ọlọ́run ò fọwọ́ sí. Nígbà tí Ifá kan sọ, ó ní Ògún, ó ní ṣebi, ní jẹgbi, ní sanra pọ́pọ́pọ́. Ó lè sọ ọ̀dàrà ń ṣèdí, ó ní jèdí, ń sanra kọ̀rọ̀kọ̀rọ̀, ń tọ́jọ́ bá yọ níwọ̀nràn tó ní gbogbo ayé ní mú. Wọ́n l'Ọ̀rúnmìlà wọ́n ní gbágun okùn, wọ́n ní gbágun ọdẹ, wọ́n ní gbágun ọlọ́gìnìgíní àṣọ òde ràdà. Wọ́n tó bá dọjọ́ kejì, wọ́n ní àmọ́ kó gbálégbá, wọ́n á mọ́ káwo láwo, wọ́n á ní bàbá ẹ ṣeun àná bàbá ẹ ṣeun ṣeun. Àrólé àtàróko wọ́n gbọ́, wọ́n lọ rè mẹ́jọ wọn lọ bá Olódùmarè. Wọ́n lógun ṣebi, wọ́n ní jẹbi, wọ́n lé sọ̀dàrà, wọ́n ní ṣèdí, wọ́n ní jèdí. Wọ́n ní Ọ̀rúnmìlà wọ́n lójú oní nǹkan báyìí ni ó ti mú nǹkan rẹ̀ jẹ. Wọ́n tó bá dọjọ́ kejì, wọ́n tún wá kó gbálégbá, wọ́n tún káwo láwo, wọ́n tún wá dúpẹ́. Wọ́n mẹ́jọ gbogbo wọn mọ lọ bó Olódùmarè. Olódùmarè ń tẹ́ ẹ wí tó bá pé lóòótọ́ ni wọ́n ń ṣe gbogbo ń tẹ́ ń sọ yìí lọ́nà jẹ́ pé òun tó yẹ pọ̀ náà tó yẹ pé òun ò mọ̀ nípa ẹ̀. Ó lóun ọ̀ràn òmìmì kọ́ lọ rè mí wọ́n wá. Á ṣe mọ òmìmì ńlá pé kú. Ń gbò dára ọjọ́ kejì rẹ́ bó Olódùmarè ṣe sọ. Ọ̀ràn ikú ó jíjẹ òmìmì ó ní kọ́ lọ rè mí wọ́n. Nígbà tí òmìmì dé ilé ayé bó Olódùmarè ṣe rán wọn, bó Olódùmarè ṣe rán omi Ògún, omi Èṣù, omi Ọ̀rúnmìlà ó gbé wọn títí tí kò rí nǹkan kan ṣe fún wọn. Ó wá lọ jí sábọ̀ fún Olódùmarè. Ó ní Olódùmarè o, ibi tó rán wọn o, ó ní kò ṣeé ṣe o. Ó lájẹ́ pé bí o ṣe rán wọn ni wọ́n ń ṣe. Torí kì í omi mi èjì sẹ́kọ́ yẹ̀. Ìdí nù tó fi jẹ́ pé tá bá máa wo àrólé àtàróko lónìí sìn tílẹ̀ mọ́ yìí, á fi àrólé á fi wé àwọn Kírísítẹ́nì, á fi àròkọ á fi wé àwọn Mùsùlùmí. Torí ojoojúmọ́ tí wọ́n bá ti ń jí, wọ́n á máa ṣépè, wọ́n á máa sọ oríṣiríṣi nǹkan nítorí oníṣẹ̀ṣe. Wọ́n á máa dìídì máa ṣépè tí wọ́n bá ti ń jí láàárọ̀, wọ́n á máa ṣépè fún pé àwọn ọ̀ṣẹbọ, àwọn òṣèkíní kan. Bọ́ nítorí pé Olódùmarè láṣẹ sí ní tá à ń ṣe, kò jẹ́ kí gbogbo nǹkan yẹn kó ráwàrí rò, kò jẹ́ kó ní ipa kankan lára wa. So bí Ifá ṣe bó ṣe rí nìyẹn. Èmi ò rí ìlànà tí mo wà gẹ́gẹ́ bíi pé ntọ́lódùmarè ò fọwọ́ sí. Ẹ jẹ́ sọ fún wa, wọ́n sọ pé Èṣù pé méjì ni Ọlọ́run dá ilé ayé, ìkan ìmọ́lẹ̀, ìkan dúdú, ìkan òkùnkùn. Àwọn tẹ́lẹ̀ ń sọ láti pè ní ẹlẹ́sìn kejì yìí, wọ́n ń rí ẹ̀sìn títí àwa ìbílẹ̀ yìí bíi tòkùnkùn. Ǹjẹ́ lóòótọ́ ni? Kò sí tí ń jẹ́ òkùnkùn nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Kò sí tí ń jẹ́ òkùnkùn nínú ẹ̀sìn Ọ̀rúnmìlà. Kò sí tí ń jẹ́ òkùnkùn nínú àwọn bíbọ òrìṣà. Kò sí tí ń jẹ́ òkùnkùn èsì òkùnkùn rárá. N tó jẹ́ kí wọ́n sọ bí òjú wípé àwa náà tí a jẹ́ ènìyàn, tá bá fẹ́ kéèyàn gba n tá gbé lọ́wọ́ kó ju tọwọ́ rẹ̀ lẹ̀, ó ní bá ṣe pọ́n. Pípọ́n tí wọ́n pọ́n fún wọn yẹn ló jẹ́ kí wọ́n máa rò pé bẹ́ẹ̀ lórí. Bọ̀ wọ́n kàn fi pípọ́n yẹn pọ́n nítorí pé kí wọ́n lè bá ju tọwọ́ wọn lẹ̀ ni. So Ifá ò ń ṣe òkùnkùn, òrìṣà kankan ò ń ṣe òkùnkùn, ìmọ́lẹ̀ ni gbogbo wa. Nítorí pé rere la fi ń ṣe, àfi bá tèèyàn jẹ́. So ẹ̀sìn Ifá kò ń ṣe fún òkùnkùn rárá, bó ṣe wù kó mọ. Ìmọ́lẹ̀ nìyẹn wà fún. Ṣùgbọ́n bí wọ́n ṣe interpret ẹ̀ sí wọn létí, ó ní wọ́n fi ń rí bẹ́ẹ̀. Nǹkan kan náà la jọ gbé lọ́wọ́, ìmọ́lẹ̀ ni à ń ṣe o.
tí èèyàn ń dédé sọ pé òun fẹ́ kọ́fá tá a bá yàn tá a bá rán pé ókè o iṣẹ́ yìí o ó jọ mọ́sẹ̀ dá o bóyá láti pàṣẹ kó tẹfá tó ti wá mọ̀ pé ókè iṣẹ́ ní ìlànà òun ni ó fi lè sọ pé òun fẹ́ ṣe láṣeyọrí. ẹlẹ́ẹ̀kejì téèyàn bá jẹ́ pé ó fẹ́ jẹ́ obìnrin tí ó lọ sídìí ifá pé òun fẹ́ kọ́fá tó bá ti jẹ́ pé ẹni tó jẹ́ akíkanjú tó sì rẹ́dí láti fi rẹ̀ jìn yóò ṣeéṣe fún un. ṣùgbọ́n èèyàn déédéé sọ pé iṣẹ́ báyìí ni mo fẹ́ ṣe tó bá yẹ pé ó rí bá ràn lóòótọ́ yóò rí ṣe láṣeyọrí. bọ̀ kó tún jẹ́ ẹni tó ní ìfarajìn ìgbọ̀ tó bá lè farajìn iṣẹ́ ọkùnrin ni béèyàn bá dẹ̀ fẹ́ kọ́ gan ó dáa kó jẹ́ pé àti èwe tí ọpọlọ tí ò tí ì kún ilé-èèyàn fi lè kọ́fá lákọ̀ọ́yọrí. so obìnrin tó bá fẹ́ kọ́fá tó bá ti rí i pé iṣẹ́ yìí òun ti rẹ́dì fún yóò ní ìfarajìn yóò ní ààyè yóò mójú gbogbo ara ni yóò fi tó kó lè bá ṣe láṣeyọrí. ẹbọ gbígbé ó wà lára nǹkan gbòógì tí àwọn babaláwo tàbí ìyáláwo sí gẹ́gẹ́ bí ẹ̀yin bí obìnrin ǹjẹ́ ẹ̀yin sì máa ń gbé ẹbọ lọ sí oríta mẹ́ta. ṣe rí nípa ẹbọ gbígbé babaláwo kò ì sábà gbẹbọ lọ oríta tí ìbá ṣe pé bóyá ẹbọ yìí o a fẹ́ ṣètùtù fún ìlú bóyá ìlú yìí o kógun mọ́ jà ń bẹ̀ kógun mọ́ wọ̀lú kí aburú mọ́ ṣẹlẹ̀ kí gbóná mọ́ wọ̀lú ẹni babaláwo ṣe mọ́ rúbọ tí wọ́n gbé sóríta tó bá wọnú ìlú. ṣùgbọ́n láti gbé ẹbọ pé a bá ṣe ń rúbọ lójoojúmọ́ tá à ń báyàn rúbọ tá à ń ṣe kinní kan ìdí èṣù babaláwo ni babaláwo ń gbẹbọ sí so kò ní mẹ́rà láti báyàn gbẹbọ torí iṣẹ́ tí agbélé mi lọ́wọ́ látọ̀run wá ni. mo máa ń ṣe ìbéèrè dáadáa mo máa ń bá àwọn èèyàn dáfá mo máa ń bá àwọn èèyàn ṣe tutù mo máa ń bá àwọn èèyàn ṣoríṣiríṣi nǹkan nípa ìlànà fá mo ń ṣe.